àwọn eléyìí lu ọ̀gá wọn ní jìbìtì mílíọ̀nù rẹpẹtẹ níléeṣẹ́ búrẹ́dì tí wọ́n ti ń ṣiṣẹ́. Nítorí tí wọ́n lu ọ̀gá wọn ní jìbìtì mílíọ̀nù 94, olùṣírò owó iléeṣẹ́ búrẹ́dì Fortunate nílùú Ìlọrin Abdulrahman Abdullateef Oríyọmí àti òṣìṣẹ́ wọn míì Abíọ́dún Oyèdélé ni adájọ́ ti ní kí wọ́n máa lọ gbatẹ́gùn lọ́gbà ẹ̀wọ̀n Òkè Kúrà títí tí ìgbẹ́jọ́ yóò fi bẹ̀rẹ̀ lórí ẹ̀sùn jìbìtì tí wọ́n fi kàn wọ́n. Olùdásílẹ̀ iléeṣẹ́ búrẹ́dì náà Alhaji Adéjùmọ̀ Akeem ló fi páńpẹ́ òfin gbé wọn tó sì gbé wọn lọ sílé ẹjọ́. Ó sọ fún kóòtù pé Oríyọmí jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí òun, ṣùgbọ́n ó gbìmọ̀pọ̀ pẹ̀lú Oyèdélé tóun náà jẹ́ òṣìṣẹ́ níléeṣẹ́ náà tí wọ́n fi lu òun ní jìbìtì mílíọ̀nù 94 náírà 184 million tí wọn kò sì lè ṣe ìṣirò ọ̀nà tí owó náà gbà pòórá. Ó tẹ̀síwájú pé ọmọkùnrin náà tó wá láti ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara jẹ́ akọ̀wé ìyẹn sẹ́kítírì iléeṣẹ́ náà láàrin ọdún 2018. Ó di olùṣirò owó àkáńtàǹtì lọ́dún 2022. Ó sì di ayẹ̀wé owó wò ọ́dítọ̀ ní oṣù kẹta ọdún 2023 yìí. Nínú ọ̀rọ̀ rẹ̀, agbèfọ́ba Gbénga Ayẹnirọ ilé ẹjọ́ láti sọ àwọn afurasí náà sí tìmọ́lé títí tí ìwádìí yóò fi parí. Nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, onídàájọ́ Gbádéyan Kamson pàṣẹ kí wọ́n sọ àwọn afurasí méjèèjì sẹ́wọ̀n títí tí ìgbẹ́jọ́ yóò fi bẹ̀rẹ̀ lọ́jọ́ 10 oṣù karùn-ún ọdún 2023 yìí. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún Aláròyé online television.